tọ̀ kọ́lọ́wọ́n ọba mi Èdùmàrè kó mọ̀mọ́ ṣàánú kó wá wa mọ̀ ni ìròyìn eléyìí tún kẹnu ó kẹtàn ó kàárù ó yẹ ká pera wa ṣàkíyèsí àwa tá à ń pera wa ní ọ̀rẹ́ mi ni kò mọ̀ dénú kò dénú ẹlòmíì ìṣẹ̀lẹ̀ burúkú yìí ló ṣẹlẹ̀ ní agbègbè Enugu níbi tí a ti lọ bá alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní agbègbè Enugu ọ̀hún láti lọ wádìí lẹ́nu wọn pé ṣé lóòótọ́ ní ìṣẹ̀lẹ̀ tó sì fìdí rẹ̀ múlẹ̀ pẹ̀lú àwọn àlàyé tó ń ti ẹ̀rí mọ́ jẹ́mi nìṣó wípé bẹ́ẹ̀ ni nítòótọ́ ìṣẹ̀lẹ̀ àjá ìràbùkà yìí náà níbi tá a ti rí ọmọkùnrin kan ọmọ ọdún 24 mọ̀ ní tá a porúkọ rẹ̀ ní Agbọ̀ Ọ̀nàbùchì yìí náà ni ó pe ọ̀rẹ́ rẹ̀ tó jí ọmọ ọdún 24 eléyìí tó túmọ̀ sí pé 20 ọdún lọ̀rẹ́ rẹ̀ yìí gbà lọ́wọ́ rẹ̀ àbẹ́ẹ̀ rí kó tún kẹnu ló bá ní kó wá sí òun lọ sí òde kan ní ìlú míì tí èṣèlú táwọn méjèèjì jọ ń gbé ó wá sọ fún pé kó mọ̀ sọ fún àwọn ọ̀rẹ́ àwọn tó kù o torí pé àwọn yìí ó mọ̀ sọ wípé kí ló dé tóun ò fẹ́ mú àwọn lọ sí òde ṣùgbọ́n arákùnrin yìí tó jẹ́ pé òun tún ní ìmọ̀ díẹ̀ ló bá sọ fún ìkan lára àwọn ọ̀rẹ́ rẹ̀ pé wò ó ní kí n mọ̀ sọ fẹ́ nìkankan mo kàn fẹ́ sọ fún wọn kó o lè mọ bí n ṣe rin ìrìn mi ni ìṣẹ̀lẹ̀ yìí mọ̀ kẹnu ó kẹtàn ó kàárù ó kà sí àrà wọ́n ní nígbà tó di ọjọ́ kẹta tí wọ́n lọ lárákùnrin yìí bá dé náà bá ní ẹni tẹ́ ẹjọ́ lọ́dà ló bá ní òun àti ta ni òun àtẹnìkan kan òjọ́ lọ òun lọ ń tò òun náà bá ní àtọ̀ ọ̀rẹ́ rẹ̀ ń kọ́ ló bá ní ọ̀rẹ́ òun jó lòun ti rí kẹ́yìn tá a lẹ̀ ń béèrè lọ́wọ́ òun kankan náà bá ní o rò pé o ti jẹ lọ ó dáa Peter tẹ́ ẹjọ́ lọ ń kọ́ ló bá bẹ̀rẹ̀ sí ní fà á kẹ́kọ̀ọ́ rí pòun àti Peter ò mọ̀jọ́ lọ ibì kankan pòun ò mọ̀ rí Peter mọ̀ ni nígbà yìí wá ni ọ̀rẹ́ wá mú ẹ̀rí mọ́ jẹ́mi nìṣó eléyìí tó wà lórí ẹ̀rọ ayélujára tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tá a pè ní WhatsApp pé wò ó bó ṣe leléyìí fídíò tẹ́ ẹ jọ ṣe ń bi tẹ́ ẹ lọ àti bẹ́ẹ̀ ńgbà tẹ́ ẹ wà nú ọkọ̀ ó leléyìí tó ṣàtẹ̀ránṣẹ́ rẹ̀ sí mi o ó ní lẹ́yìn náà lòun wá rí i pé ọ̀rẹ́ òun ò sí online mọ́ gẹ́gẹ́ bí àṣà àwọn eléèbó níbẹ̀ mọ̀ ni arákùnrin Òyebùchì yìí ló ti wá bẹ̀rẹ̀ sí ní káwọ́ gbéra pé ẹ dákun ẹ sì òun jẹ́jẹ́ ó ní babaláwo ló sọ pé kóun lọ mú ọkàn ọmọkùnrin wá òun náà ni òun ò fi ṣe ọlà lòun fi wá mú ọ̀rẹ́ òun lọ sí ìlú yìí tóun sì lọ pa òun sì yọ ohun tóun nílò lágọ̀ọ́ ara rẹ̀ òun wá gbẹ́ ilẹ̀ fún òun fẹ́rúfẹ́rú òun fèèpẹ̀ káàsà ọ̀rẹ́ la mọ̀ péra wà ẹ dákun níbo là ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí kí ló dé tí a kì í ro àtúbọ̀tán ẹ mọ̀ jẹ́ akánjú tulú ọ̀ràn torí igba rẹ̀ tá a rí òun kò mọ̀ tó sè lọ́bẹ̀ mọ́ ni arákùnrin yìí ti ń ṣe àpàtẹnujẹ́wọ́ lóòótọ́ lágọ̀ọ́ àwọn ọlọ́pàá látàrí eléyìí ó tún mú wọn lọ sí ibi tó sin ọ̀rẹ́ rẹ̀ sí òkú tí ọ̀rẹ́ rẹ̀ ó bá ń bi tó wà tọ̀ n tó yọ lára rẹ̀ náà ó fi àfihàn rẹ̀ babaláwo tó ní ó lọ mú wá náà gbogbo wọn lọ́wọ́ pálábá àwọn ti ségi ṣùgbọ́n ẹni tó ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra ńkọ́ ẹ jẹ́ fi ìròyìn yìí ẹ jẹ́ á fi kẹ́kọ̀ọ́ ni o ẹ jẹ́ á fẹ̀kọ́ ẹ jẹ́ á fi ṣẹ̀kọ́ ara ẹni ni torí àbámọ̀ rèé wọ́n ní kì í kẹ́yìn ọ̀rọ̀ àbámọ̀ máa ń síwájú ọ̀rọ̀ ni àbámọ̀ kò ní kẹ́yìn ọ̀rọ̀ kó wè mí àtẹ̀yìn láṣẹ Èdùmàrè ìròyìn eléyìí ó tún kẹnu ó kẹtàn ó kàárù kọ́lọ́hún ó ṣàánú wa ni lórílẹ̀‐èdè Nàìjíríà àti láàárín àwa tá à ń pera wa lọ́rẹ̀ẹ́ tá à nífẹ̀ẹ́ ara wa dénú bó ló ṣe rí lápò ọ̀dọ̀ yín ẹ bá mi pàdé ní comment section ẹ jẹ́ mọ̀ bó ṣe rí lápò ọ̀dọ̀ tiyín àkùṣẹ́.